kú dédé ìwòyí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Porogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ̀yin tí ẹ tí subscribe, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o. Ẹ dákun, ẹ̀yin tí ẹ ti subscribe, owó ò ní tán lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ tí subscribe, ẹ dákun mo bẹ̀ yín ni. Ẹ bá mi subscribe torí pé iṣẹ́ náà ni máa mú orí ẹni yá. Gbogbo àwọn nǹkan tí mo mú wá fún wa yìí, tí mo kó lè jẹ́ àǹfààní fún gbogbo wa. Àwọn bàbá wa wọ́n ṣe wàhálà púpọ̀ lórí àwọn nǹkan tá à ń fún yín lọ́fẹ̀ẹ́ yìí. Tí a bá rí bá a ṣe wá ń fún yín lọ́fẹ̀ẹ́ yìí, nǹkan tá a fẹ́ náà ni pé ẹ bá wa subscribe. Tẹ́ bá subscribe, ẹ lè ní àǹfààní, àwa náà lè tẹ̀síwájú nínú ìrìn àjò yìí. Ẹ mọ̀ pé àwọn bàbá wa máa ń pòwe kan, wọ́n ní ọkùnrin tó ń sun wàrà fún ọkùnrin, àkọ́ṣẹ́ ni. Àkọ́ṣẹ́ ni. Ọlọ́run á jọ pín gbogbo wa ní èrè ni. Níbikíbi tẹ́ bá ti ń mówó, tẹ́ ẹ fi ń rétọ̀ láti máa fi wò wá. Ojú tẹ́ ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Etí tẹ́ ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Aburú tó bá ń bọ̀ níwájú, a ní ṣe déédéé aburú. Tó bá ń bọ̀ lẹ́yìn, aburú ò ní ṣe wá, kò ní ṣe wá, kò ní ṣàwọn ọmọ wa. Àtẹ̀bí àtará, ìyàwó ni, ọkọ ni, kò ní ṣe gbogbo wa pátápátá. A ní dẹni àkọlẹ̀bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ọ̀tá ò ní rí wa gbé ṣe. Tọ́ta bá ń gbẹ́ kòtò ibi fún wa, fún ara wọn náà wọ́n ó rira wọn sínú kòtò. Tọ́ta bá ń dáná bú nítorí tiwa, fún ara wọn náà wọ́n ó jẹ̀ sọ́fìn iná. Nítorí pé àìgùnge kò ní, àìgùn ọ̀pẹ ká kó yàn. Iná tó bá dáde gúnugún, ẹyẹkẹyẹ míì náà fi sùn jẹ. Gbogbo ìgbìyànjú ọ̀tẹ̀ tọ́ta bá lè wò ó máa pa, orí ara wọn náà wọ́n máa pa, wọ́n máa pálé. Nítorí tí ṣẹ́gi sí òwúrọ̀ bá ṣẹ́gi, orí ara ẹ̀ ní ṣẹ́lé. Ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé, orí ara ẹ̀ náà ní fi lù. Ọ̀tá tá bá ń gbèrò aburú lórí wa, àbí ń gbìmọ̀ràn ọ̀tẹ̀ lórí wa, fún ara wọn náà wọ́n forí ara wọn gbé. Ẹ bá mi wá nǹkan fìdílé, ẹ bá mi fìdílé nǹkan. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Owó ò ní tán lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀yin tí ẹ̀ ń pè mí tẹ́ ń fún mi ní ìmọ̀ràn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Àgbà ò ní tán lórílẹ̀. Ọpọlọ yín ò ní dàrú. Ẹ̀yin tí ẹ̀ ń share àwọn prógámù mi ńkọ́. Àkàndùn ò ní mú yín lọ́wọ́ o. Ìbànújẹ́ ò ní wọlé tọ ẹnì kọ̀ọ̀kan wa. Owó ló dùn sáyé, á rówó sáyé o. Ọlá wàláúlá, wàlá quwwata illa billahil azim. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tèmi pátápátá, ẹ̀yin tí ẹ ti subscribe. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín ni. Ẹ bá mi subscribe. Níbi tí orí yín ò bá ti sọ̀rí, níbi tó rí mi náà ò bá ti sọ̀rí, kẹ́sẹ̀ mi kó má ṣàì gbé mi débẹ̀. Mo máa sọ pé tí a bá ti fẹ́ máa sọ àwọn ètò, ẹ máa wá báírò, ẹ máa kọ àwọn iṣẹ́ yìí sílẹ̀. Torí pé tí ò bá wúlò fún wa lénìí, yóò ṣe àǹfààní fún wa ní ọ̀la. Kí mo mú wá fún wa lénìí, iṣẹ́ Ape Iferan náà ni mo mú wá fún wa. Ape Iferan òun ni mo mú wá fún wa ní èní. Báwo ni ti yé yín? Báwo la ṣe máa ṣe? Ape Iferan ni. Ape tó dájú ni. Àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Tá bá rí pé àárín tọkọ-tìyàwó ò dánmọ́rán, a lè sa iṣẹ́ sí girlfriend wa tá bá mọ̀ pé afẹ́fẹ́ ni o. Ìwọ tí ọkọ rẹ bá ti kó kúrò nílé fún ọ, o lè sa iṣẹ́ yìí sí. Ìwọ tí ìyàwó ẹ bá ti kó kúrò nílé fún ẹ, látàrí kan sí kejì, o lè sa iṣẹ́ yìí sí. Ó dájú o. Àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Kí la máa lọ wá? Ìyẹn fún iṣẹ́ Ape, Ifá Ape Iferan. Ifá Ape Iferan. Ẹ jẹ́ ká lọ wá ògiri epo pupa. Kí ni mo pè é? Ògiri epo pupa. Kí ni wọ́n pè ní ògiri? Ni pé ohun tó máa ń wà lórí epo pupa yẹn, tó máa ń pọ́n, tó máa ń sàn yẹn, òun náà ń pè ní
ògiri epo pupa. Ṣé ẹ rí ògiri epo pupa yìí? Ilẹ̀ẹ́lẹ̀ láti máa ń tẹ ifá yìí. Àmọ́ ẹni tí a bá fẹ́ sá sí, ẹ jẹ́ ká rí pé ó ti sùn ní o. Ìkìlọ̀ ọbẹ̀ nìyẹn. Tí ò bá sùn, ó léwu o. Ẹ jẹ́ ká wádìí dáadáa. Ẹ jẹ́ ká rí pé ẹni yẹn ti sùn. Tí ẹ̀ ń gbádùn mi, tí ò bá sùn, ó ní ewu o. Ẹ má jẹ́ ká ṣe o. Àmọ́ tí ẹni yẹn bá ti sùn, ẹ jẹ́ ká wádìí aago tó ń sùn ká tó lè ṣe nǹkan yìí sí. Ṣé ẹ rí epo pupa? A fẹ́ sa iṣẹ́ yìí, ilẹ̀ẹ́lẹ̀ la máa sùn. A ní sun orí bẹ́ẹ̀dì o. Ilẹ̀ẹ́lẹ̀ láti máa ń sa ifá yìí. A fi epo pupa, a da epo pupa yẹn sílẹ̀lẹ̀ níbi tí a bá fẹ́ sùn lórí ìgbèrí, níbi ìgbèrí báyìí. A ní fi orí yí epo. Ẹ má sì mí gbọ́ o, a ní fi orí yí o. A lọ wá fi kan nílẹ̀ẹ́lẹ̀, a sùn sí. Níbi ìgbèrí yẹn la wá da epo pupa. A wá da epo pupa yẹn, a fi ráǹdì ilẹ̀ẹ́lẹ̀. Láti wá ṣe ráǹdì ilẹ̀ẹ́lẹ̀, a wá tẹ ifá ìdí ògbè. Bá ṣe da epo yẹn sílẹ̀ lẹ́ni, a wá tẹ ifá ìdí ògbè. Epo pupa náà la fi tẹ, a máa fọwọ́ ba epo pupa yẹn. A fi tẹ ifá ìdí ògbè sí ojú ráǹdì tí a ṣe yìí. Bá ti wá tẹ ifá ìdí ògbè, ẹ jẹ́ ká lọ wá atare. Atare. Kí la ń pè ní atare? Ìyẹn alligator pepper. Ṣé ẹ rí atare yìí? Tí a bá ti wá atare, tó bá jẹ́ pé obìnrin ni ó fẹ́ sá sí ọkùnrin, ẹyọ atare 9 òun ni wàá jẹ lẹ́nu. Tó bá jẹ́ pé ìwọ ọkùnrin ló fẹ́ sá iṣẹ́ yìí sí obìnrin, àmọ́ ìkìlọ̀ tó wà ńbẹ̀ ni pé jẹ́ kí ẹni yìí ti sùn kó tó di pé wàá sá. Tí ò bá sùn, ó léwu o. Ẹ jẹ́ ká sá bólógùn ṣe ní ká sá kó lè bá rí bí ó ṣe ń rí tẹ́ni bá ti sùn. Tó bá jẹ́ pé obìnrin ló fẹ́ sá sí ọkùnrin ni, jẹ atare 9 lẹ́nu. Àmọ́ ọjọ́ 9 la fi sá iṣẹ́ yìí. Bá jẹ́ ọkùnrin ni ẹni ló fẹ́ sá iṣẹ́ sí obìnrin, atare 7 ni wàá jẹ. Àmọ́ ọjọ́ 7 ni wàá fi sá iṣẹ́ àpè sí olólùfẹ́ rẹ̀. Ó dájú o. Àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Lẹ́yìn tí a bá ti wá tẹ ifá yìí sílẹ̀lẹ̀, ká ti tẹ̀ sí ilẹ̀, ká ti tẹ ifá yìí sílẹ̀lẹ̀. Ó wá ní gbólóhùn. Kí ni gbólóhùn náà? Òun náà ni ajá dúdú orí ògún. Ajá dúdú orí ògún. Ajá dúdú orí ògún. Ológbò dúdú ọ̀nà àkòdì. Ológbò dúdú ọ̀nà àkòdì. Ológbò dúdú ọ̀nà àkòdì. Àgbọ̀nrín kun osùn, ó dá ìwó sí. Àgbọ̀nrín kun osùn, ó dá ìwó sí. Àgbọ̀nrín kun osùn, ó dá ìwó sí. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta òun lẹ̀ máa ń dámọ ní ìdágìrì ọ̀gànjọ́. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ máa ń dámọ ní ìdágìrì lọ́gànjọ́ òru. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ máa ń dámọ ní ìdágìrì lọ́gànjọ́ òru. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ máa ń dámọ ní ìdágìrì lọ́gànjọ́ òru. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ máa ń dámọ ní ìdágìrì lọ́gànjọ́ òru. Kí wá lọ dá lágbájá ọmọ lágbájá ní ìdágìrì lónìí. Kí wá lọ dá lágbájá ọmọ lágbájá ní ìdágìrì lónìí. Kí wá lọ dá lágbájá ọmọ lágbájá ní ìdágìrì lónìí. Kó má sùn, kó má wo. Ìrànràn mi ni kó máa ṣe ní ti dáadáa. Ìrànràn mi ni kó máa ṣe ní ti dáadáa. Kó máa nífẹ̀ẹ́ mi ni. Tí ò bá rí mi, kó má sùn, kó má wo. Tí ò bá rí èmi lágbájá ọmọ lágbájá, tí lágbájá ọmọ lágbájá tí ò bá rí èmi lágbájá ọmọ lágbájá, kó má sùn, kó má wo. Èjì ogbè. Lọ bá mi jí lágbájá ọmọ lágbájá sílẹ̀ lónìí. Èjì ogbè. Lọ bá mi jí lágbájá ọmọ lágbájá sílẹ̀ lónìí. Èjì ogbè. 3 times ni o. Lọ bá mi jí lágbájá ọmọ lágbájá sílẹ̀ lónìí. Tí ò bá rí mi, kó má sùn, kó má wo. Bá ti wá pe gbólóhùn yẹn sí tán, atare tá a ti jẹ yìí, a wá tú sí ojú ifá yẹn. Púrù, púrù, púrù. Bá ti wá tú sí ojú ifá yẹn, ẹ jẹ́ ká sùn. A ní forí kan epo o. A sùn lẹ́yìn díẹ̀ lórí ibi tá a tẹ ifá yẹn sí. Sẹ́ńtà ibi tá a tẹ ifá yẹn sí, ibẹ̀ là á gbé orí wa sí tá a fi sùn. Tó bá jẹ́ pé ọkùnrin la fẹ́ sá sí, ọjọ́ 7 ni. Tó bá jẹ́ pé obìnrin ni, ọjọ́ 9 ni. Tí ò gbọdọ̀ já pẹ̀lú ògo Ọlọ́run. Obìnrin náà ò ní fẹ́ wa, ọkùnrin náà ò ní fẹ́ wa. Ó dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko lẹ́yìn odi. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí nínú ilé, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ̀ ń share program mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ̀ ti subscribe,
ẹ dákun mo bẹ̀ yín ni ẹ bá mi subscribe torí pé nǹkan pọ̀ lórí ètò yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíà ní kí ni àti ìgbọ́ rí. N tí àti ìgbọ́ rí ń bẹ àìrìn jìnnà òun ni àràbùkẹ́ ọ̀kẹ́rẹ́. Tá bá dẹdò dáadáa á rí àbùkẹ́ arọ, àràbùkẹ́ arọ, àràbùkẹ́ arọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share àwọn program yìí. Ẹ bá mi like ẹ̀. Ohun tí ò bá yé yín ẹ béèrè, ẹ drop ẹ fi comment sílẹ̀, màá sì dá yín lóhùn. Ohun tí ò bá yé yín ẹ pè mí, màá ṣe àlàyé fún yín yékéyéké. Tí ẹ bá fẹ́ pè mí sórí nọ́mbà mi, ẹ lè pè mí sórí 080 53 13 31 42 tàbí 080 39 33 66 75 tàbí 081 46 61 63 71. Tó bá dìgbà míì, á tún mú eléyìí tó tún yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé, ẹ jẹ́ kẹ́ni yẹn sùn kẹ́ tó sa ifá yìí sí o. Tí ò bá sùn, ó léwu. Ẹ wo ìgbà tó máa ń sùn kẹ́ tó di pé ẹ sa ifá yìí sí. Ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe fún wa o. Á jẹ́ fún wa bí idán, á là fún wa bí òrùn. Pásítọ̀ ni ẹni, àlùfáà ni ẹni, wòlíì ni, babaláwo ni. Dákun kí iṣẹ́ yìí lè jẹ́ fún ẹ. Bá mi share ẹ̀, bá mi subscribe, bá mi like, bá mi comment. Ire o. Ó dìgbà kan náà.